orúkọ tèmi ní Ganiyu Ayinde ọmọ Oyedepo tí gbogbo àwọn sí Zagaza adúpẹ́ lónìí pé à ń ṣàjọyọ̀ àwọn ilé ọ̀gá Oluomo Èkó kan Ayinde kan ṣe rí kan tó ṣẹlẹ̀ ni pé inú mi dùn ṣe rí gbogbo àwọn tó ń bú wa kọ́ máa bú wa àmọ́ àwọn kan wà tó máa bú wa Ọlọ́run á bí wọn ẹ máa orúkọ Kemi Afolabi jáde jáde rédèrèdè náà dọ̀rọ̀ ọ̀dọ́ tí ò jẹ́ kankan nú ayé ìyẹn ń bú àwa àwọn onísọ̀rọ̀ Ọlọ́run máa bí Abẹni Adunni tí ó mọ eré ṣe tó ti lè kó ní English film yẹn tí yẹn náà sọ̀rọ̀ sí wa ìyẹn onídọ̀tí èèyàn àwọn tó nífẹ̀ẹ́ aṣíwájú àwọn ló wá ṣe rálì fún Oluomo kò sí pé owó Oluomo fi pè wọ́n gbogbo àwọn tó wá pátá kò sí owó Oluomo fi pè wọ́n wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára aṣíwájú ni wọn wá bó Oluomo ṣe torí aṣíwájú ni wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n lè fún yàn 100,000 mọ́ yẹ kí sọ̀rọ̀ ẹ tí bá sọ̀rọ̀ ẹ wà á kọ̀ lọ kú dànù Olóhùn ìkànnì kan wá sọ ni pé ẹ̀yin méjì ẹ má pàdé mi o Adunni àti wèrè tó pèrè ní Kemi Afolabi ẹ sáà fi wálé àjọwádé station ni torí jọ́ tí bá ti mú ẹ wà á mọ̀ èmi ò ní ti gbogbo àwọn tẹ̀sán yẹn ó ti yẹ ó ti ẹ̀ dídì pé kíní kan wọ́n máa kó ẹ lọ́gbọ́n àwájọ lọ station tó gbé àwọn ló fẹ́ máa fi ta yín lórí kíní oníbàjẹ́ fún gbogbo aṣíwájú máa tún ìlú ṣe ìlú ìdẹ́ máa da àwọn afọwọ́sọ̀ pé aṣíwájú máa tún ìlú ṣe ó ti yẹ orúkọ tèmi ò ní padà ẹ ṣáà mọ̀.